ìwé àwọn ọba kejì orí ìkọkànlá ẹsẹ̀ kejì ni mo fẹ́ ṣàlàyé lé lórí ní àárọ̀ yìí. Ṣùgbọ́n Jehoseba ọmọbìnrin Joramu ọba arábìnrin Ahaziah mú Joazi ọmọ Ahaziah, ó sì jí i gbé kúrò nínú àwọn ọmọ ọba tí a pa, wọ́n sì pa á mọ́ nínú ìyẹ̀wù kúrò lọ́dọ̀ Àtàláyà òun àti alágbàtọ́ rẹ̀, tí a kò sì fi pa á. A ti sọ nípa Àtàláyà. Àtàláyà ń pa àwọn ọmọ ọba lẹ́sẹ̀ kínní. Nígbà tí Àtàláyà ìyá Ahaziah sì rí i pé ọmọ òun kú, ó dìde ó sì pa gbogbo irú ọmọ ọba run. Ṣùgbọ́n Jehoseba òun tiẹ̀ ó rí i pé ọmọ eléyìí ò gbọdọ̀ kú, ó jí i gbé, ó gbé Joazi, ìkan nínú àwọn ọmọ ọba, àmọ́ yí ọmọ ọba tí Àtàláyà ti pa. Jẹ́ kí n sọ eléyìí fún ọ kí n tó tẹ̀síwájú. Ọ̀rọ̀ Àtàláyà náà ni, má torí wípé o ò bímọ kó wá máa korò sí àwọn ọmọ ọlọ́mọ. Má torí pé o ò ní kí ló máa bí ọ sí àwọn tí wọ́n ní. Àwọn míì nílé ọkọ ń gbọ́n bá rí i pé ọmọ àwọn ń kú, gbogbo ọmọ ọlọ́mọ tó kù nínú ilé ibi tí wọ́n wà wọn á gbóró lé wọn lórí. Etí wọn ò bá rí pa wọn apálápá sáyé, má bá wọn gbàrú ẹ̀ níbẹ̀. Kò sí ní tó lálọ tí kì í ní ààbọ̀. Ní téèyàn bá sì ṣe, èèyàn ó gbà á. Torí pé ó kàwé, kò sọ pé àwọn ọmọ tó bá kàwé inú máa bí ọ sí wọn. O ò ní ọkọ̀, o ò kọ́lé, inú wa ń bí ọ sáwọn tó kọ́ rárá. Báwọn tí wọ́n ní yọ̀, dunnú sáwọn tí wọ́n ní, ó rí wípé ayọ̀ tiẹ̀ náà yóò máa kún. Má korò nítorí pé ò ní, má korò. Má fi bínú gbáyé, má fi korò ọkàn gbáyé. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi korò ọkàn gbáyé. Wọ́n á máa kanra, wọ́n á máa fi ayé tiwọn kanra, wọ́n á máa kanra máwọn ẹlòmíì. Ẹsẹ̀ kejì náà, Jehoseba wá gbé ọmọ, ó gbé sápamọ́, ó jí gbé sá lọ. Ó gba alágbàtọ́ tí ó máa tọ́, inú yàrá kan ni a fi sí. Ẹ pé ibi tí wọn ò lè kà sí, ibẹ̀ ni wọ́n ti ń tọ́jú ẹ̀. Òun náà wà lọ́dọ̀ àlùfáà Jehoiada. Torí bàtà dénú kúrónìkà la rí wípé Jehoiada àti Jehoseba tọkọ-tìyàwó ni wọ́n. Ìyẹn ló fi yẹ kémi àti ẹ ká mọrú ẹni tá a bá fẹ́. Bí mo ṣe máa ń sọ, jẹ́ kọ́mọ Jerúsálẹ́mù kó lọ fẹ́ ọmọ ní Síónì, kọ́mọ Sódómù kó máa lọ Gòmórà, kọ́mọ Tírè kó máa lọ Sídónì, kọ́mọ Mẹ́kà kó máa lọ Mọ̀dínà, kọ́mọ Síónì ó fọ́mọ Jerúsálẹ́mù. Kókó tí mò ń gbìyànjú àti sọ fún ọ ni pé Jehoiada àti Jehoseba wọ́n jọ fẹ́ra wọn ni, òun ló jẹ́ kọ́rọ̀ wọn ó wọ̀. Ìkejì òun ni wípé Jehoseba ó tún bá Àtàláyà tán, ṣùgbọ́n kò dájú pé ìyá kan náà ló jọ bí wọn. Ayé tó ń gbé ó yàtọ̀ díẹ̀. Bí gbogbo ẹbí yín tó bá ti ẹ̀yànyàn kúnyàn, ó ìwọ lè dára rẹ̀ yọ ń bẹ́ẹ̀ kọ́ sì yan tó dáa. Tí gbogbo ẹbí yín bá ń sọ pé ẹ̀sìn báyìí la gbámú, tó sì rí pẹ́sìn tí wọ́n gbámú yìí ò lè ràn ọ́ lọ́wọ́, ó ṣe yà sọ́dọ̀ Jésù níwọ nìkan káyé rẹ̀ ó nítumọ̀. Èmi ò wáyé aláyé, ayé t'Olúwa pè mí sí ni mo wá. Tó bá jáyé t'Olúwa pè ọ́ sí ló wá, ó yẹ kó o gbáyé rẹ nígbé tí ó múnú ẹ dùn, tí ó sì múnú Ọlọ́run dùn, tí ó fògo fọ́lọ́run, kì í ṣe gbé ayé àbámọ̀. Jehoseba ó yára rẹ̀ nínú ìgbé ayé Àtàláyà. Kò gbégbé ayé Àtàláyà, kò gbégbé ayé Jésíbẹ́lì, ó gbégbé ayé ọ̀tọ̀. Ó tiẹ̀ fẹ́ ènìyàn Ọlọ́run tiẹ̀. Mo rò pé ọ̀rọ̀ Ọlọ́run ti ráàyè nínú ọkàn rẹ̀. Mo gbàdúrà ọ̀rọ̀ Ọlọ́run yóò ráàyè jókòó nínú ọkàn tiẹ̀ náà. Amen. Ohun kankan tí mo fẹ́ ká torí ni pé ó burú jáì wípé ìfẹ́ àwọn èèyàn sí àti dé ipò gíga ó máa mú kí wọ́n sọ̀wànù nínú ayé. Ó sì máa mú kí wọ́n sọ àwọn babadáláì ní aya
aṣàyàdà láìní ọkọ, aṣọmọdé aláìlóbìí. Ẹ wo àwọn tí ń darí wa náà, kò sí ní tó kàn wọ́n pẹ̀lú ẹ̀mí àwọn èèyàn ń sùn. Kásà àti dépò, kásà àti dépò, kásà àti dépò. Yorùbá lọ́mọ tí ó bá já sàmú kékeré ló ti máa ń jẹnu sámúsámú lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé tó bá mú nǹkan kan lọ́wọ́ àti bẹ́ẹ̀ lòmíì pin wàhálà ni. Kì í fẹ́ kí wọ́n bá jẹ nínú oúnjẹ rẹ̀, kì í fẹ́ kí wọ́n bá nánú owó rẹ̀. Ṣé lẹ́yìn ní òjòkè láyé rẹ̀ ò ní bàjẹ́, ní ọ̀nà bá tàwọn ẹlòmíì náà jẹ́. Àbáwọn tíṣà tí wọ́n ń gbowó lọ́wọ́ àwọn ọmọ iléèwé, ọ̀tọ̀ ní tí wọ́n ní wọ́n fẹ́ fowó ṣe tí wọ́n ń jókòó sí kílásírúùmù tí wọ́n ń pínwó, tí wọ́n ń fowó rẹran, tí wọ́n ń pín. Sáwọn èèyàn ni wọ́n wàá lọ fi ṣe gómìnà ní ọ̀wà àrítàrà àlúrò ní òní jẹ́nu pọ́ọ̀sì tí wọ́n nìkan ni wọ́n máa mójútó. Kí ló tí mò ń wí fún ọ? Ìfẹ́ àti dépò, a fẹ́ jọba, àní mo fẹ́ dé àyè kéèyàn sì máa gun orí àwọn èèyàn mọ́lẹ̀ lọ. Rárá, mo sọ fún aníjọ́ òní pé Dáfídì ó kọ̀ láti pa Sọ́ọ̀lù bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti da òróró lé e lórí láti jẹ́ ọba. Ó sì mọ̀ pé Sọ́ọ̀lù sì ń jọba lọ́wọ́. Ó dúró nídùú wípé kì í ṣèmi ni ó pa á. Bó bá sọ 50 ọdún lọ lọ́run tó sọ pé ó yá, ńgbò bá ṣàyà yóò ṣáàkú, ńgbò bá fayé lẹ̀ ńtọ́lọ́hún yọ ọ̀sẹ̀, ṣùgbọ́n kì í ṣèmi ni ó pa á. Ó tún wá burújà débi pé Sọ́ọ̀lù ń wá ẹ̀mí Dáfídì toró ti mọ̀ pọ́lọ́run ti fi àmì ọba ti wà nú ayé ẹ̀. Àmì ọba máa ń wà lára èèyàn. Kẹ́lòmíì tó gbàpótí làwọn èèyàn ti ń tẹ̀lé, ní wọ́n ti ń pè ní ọ̀gá, ní wọ́n ti rí ní rí pé bẹ́lẹ̀ ó bá wà nípò yóò ṣèlú láǹfààní. Àwọn èèyàn bíi Ataláyà tó bá sì wà lókè wọn á rí pé léyìí ìyọnu ni ó jẹ́ fáwọn, yóò ní àwọn lára. Ọ̀nà bí wọn ó ṣe rẹ́yìn ẹ̀ ni wọ́n á máa san. Ṣùgbọ́n Dáfídì ó kọ̀ lóhùn ní fi ẹ̀jẹ̀ Sọ́ọ̀lù kóhun ìdórí àga. Ọmọkùnrin kan ni mo tún láìkì báwọn ní Nàìjíríà, lọmọkùnrin tó kò lórí àga lẹ́nu ọjọ́ mẹ́ta rẹ̀ tá ń pè ń Goodluck Jonathan. Ó ní pé ẹ̀jẹ̀ ọmọ Nàìjíríà ṣe iyebíye lójú tòun, ẹ̀jẹ̀ iye nìkan ṣe iyebíye lójú tòun. Òun ò wá lè jẹ́ kí wọ́n torí pé òun fẹ́ wà láàyè kan kí wọ́n tẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ̀. Àwọn kan ò fẹ́ gbà pẹ̀lú ẹ̀ pé báwo ló ṣe lè gbà báwọn. Lóòótọ́ yóò bá gbà yóò sì wà lórí àga, ṣùgbọ́n ibi tí erin ńlá méjì bá ti jagun, koríko bẹ̀ ni ó jìyà bẹ̀, àwọn aráàlú ni ó fara gbá. Rárá, òun ọ̀fẹ́. Wọ́n fẹnu ko Jésù lẹ́nu tán, oníta lẹ̀ ń wá, oní Jésù ti Násárẹ́tì, ó ní èmi ni. Àwọn eléyìí ẹ yọ̀ǹda àwọn ẹjẹ́ wọn máa lọ, èmi tẹ́ wá mú, èmi ni. Wọ́n sì dé kóòtù dípò kó dìfẹ́ǹdì ara rẹ̀. Rárá o, kò dìfẹ́ǹdì ara rẹ̀ títí wọ́n fi kàn mọ́gi àgbélébùú. Ó yọ̀ǹda ara rẹ̀ lẹ̀ torí pé bí bóun ò bá kú, ikú oró ó ń bẹ fún gbogbo wa. Ikú ọ̀run àpáàdì ó dúró dè á, ó yọ̀ǹda ara rẹ̀ lẹ̀. Ohun tá à ń wí òun ni wípé jẹ́ kẹ́mi àwọn ẹlòmíì kó jọ ọ́ lójú. Kò sẹ́mi ẹni tí ò ṣe iyebíye. Tẹ́mi èèyàn bá ṣe iyebíye, irú Ràfíù ò ní sí ń bí. Ẹ̀mí ẹ̀ ṣe iyebíye níwájú Ọlọ́run, ó sì ṣe iyebíye sí wa ni. Síbẹ̀ rí n tó ń dánwò, ibi ó bá wà á tọ̀ síbẹ̀, ibi ó bá dúró sí ni ó yàgbẹ́ sí. Baálé ilé sì ni o. Wọ́n bá wọṣọ tó dáa sí lọ́rùn lónìí, ìgbà tí ó bá ìdíjọ́ kejì ìjọ́ kẹta ó ti gbé yílẹ̀, kò ní ṣe é wò mọ́. Ṣùgbọ́n kí ló dé tá a lè lé lọ pé ó yá gbóyè jáde torí pẹ̀mí rẹ̀ sì iyebíye sí wa. Bóyá ajé yí padà, bóyá Ọlọ́run ajé tún ṣe, bóyá ajé gba Ọlọ́run láàyè nínú ayé ẹ̀. Kí ló tí mò ń wí? Jẹ́ kẹ́mi àwọn èèyàn kó ṣe iyebíye lójú ẹ̀. Má dàbí Ataláyà, ṣùgbọ́n dàbí Jehoṣabat àti Jehoiada. Wọ́n pa ẹ̀mí mọ́, wọ́n tọ́jú ẹ̀mí. Béèyàn bá ń ṣàìsàn, nígbà téèyàn nílò búrẹ́dì àti mílíìkì tó lè fi gbéra, kò ní rẹ́ni tí ó fún ní mílíìkì àti búrẹ́dì o. Kàrí jẹ́ pé ó kú, ìsínlórí tí wọ́n wàá pa tẹ́ǹtì kalẹ̀. Nígbà tí èèyàn wà láyé tó yẹ kí wọ́n ṣùgbà rẹ̀, wọn ò ní ṣùgbà rẹ̀. Ṣùgbọ́n gbọ́ bá kú tán, wọ́n wàá pa tẹ́ǹtì rẹ̀, ẹran wàá máa ṣe sọ̀kọ̀sọ̀kọ̀sọ̀kọ̀. Bóyá bó bá rẹ̀ rẹ̀ ń jẹ ńgbà tó wà láyé, bóyá ìgbà tí kú.
ọlọ́run ló mọ iye wáìnì tí máa ń forí sánpọ́n bẹ́ẹ̀ kó máa mú mọ́ọ̀tì nìkan bóyá ìbálòpọ̀ díẹ̀ irú ẹran tí a pa òun kí a mú kan rẹ̀ kí a pa fún pé bàbá bí ìyá sì ni ìwọlá wa ní ká wá pẹrẹ yìí fún kọ́mọ́ pò didi màálù kí a ti ẹ̀ pa ewúrẹ́ kí a bá dé sínú kúlà kí a ní ó máa mú ẹ̀mí rẹ̀ bá mọ̀ gò díẹ̀ sí i ṣùgbọ́n àwọn èèyàn ò kì í du ẹ̀mí tó ti sọnù ní a máa ń káràmásìkì mọ́ náwó ọ̀tún ẹ̀ sọ lórúkọ Jésù ayé mi ni a ó ṣàjọyọ̀ lójú ayé mi wọ́n ṣàjọyọ̀ mi lórúkọ Jésù Olúwa wa àmín ẹ̀hán ní bá a kú láàdèrè èèyàn ò sùn àláàyè òwe burúkú ni bá a kú láàdèrè èèyàn ò sùn àláàyè ńgbò wá kú tán ló wá lọ sèré wọ́n wá lọ gbére rẹ̀ kalẹ̀ ẹ dákun kí lè rìn ní kí ló indicate èèyàn ní òjò dọ́run wo ẹni tó bá fẹ́ celebrate ẹ̀ lójú ayé ẹ̀ ẹ̀yin tẹ́jọ́ mọ́ tí mo bí ẹgbọ́n mi bọ́ọ̀ bá ti celebrate mi lójú ayé mi má pẹ̀rẹ̀ níbi òkú mi o tí n bá ti lọ má lọ ń pẹ̀rẹ̀ má lọ ń pa màlúù tó bá pa màlúù gan mo lè bínú látọ̀ ń wò bí n bá rí ọ. ìgbà mo nídìí owó ọ̀wá fún mi lówó mo wá lọ tán àwa ń bà ná owó èmi rẹ̀ ọjà o nígbà wà ń gbòòrò ilé kan ti wà bí eléyìí bàbá tó wà ń bẹ̀ ibi máa pa ségèsì la o ń gbòòyà láti inú ilé ọ̀dọ̀ wa láti lọ ń gbóúnjẹ fún un láràárọ̀ àti lọ́sàn-án ẹ̀ẹ̀mejì la máa ń jẹ nílé so ẹ̀ẹ̀mejì náà lọ gbóúnjẹ fún un ó ń wò tó dé stage kan ọ̀rọ̀ rẹ̀ di pé ń yàgbẹ́ sí ibi ọba wà àtìyàwó àtàwọn ọmọ èébú ni wọ́n máa ń bú ó tún ti bàbá tó ti yàgbẹ́ sẹ́yìn ta lẹ́fẹ́ kó mọ fún aláṣẹ. wọ́n á tì mọ́nú ilé pẹ̀lú ìgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ìjọba tó ráyè ni wọ́n tó wá fọ́lé ìjọ tí a bá sì ń fọ́hùn tẹjọ́ tàròyé ni wọ́n bá gbé mọ́tò mo bá lọ gbọ̀ngàn láàárọ̀ ọjọ́ òun o gbogbo tí mo lò ju 2 hours lọ gbà tí máa fi padà dé mo ti bá tẹ́ǹtì níwájú ilé mo ti bá àwọn àga funfun mo ti rí tí gbogbo rẹ̀ ti ń ṣe sọ̀kọ̀sọ̀kọ̀ àwọn èèyàn ti jókòó sábẹ́ tẹ́ǹtì lọ́rẹ́ rẹ̀ àkàrà ti ń lọ àtònírúurú bàbá ti sọ́lẹ̀ bàbá ti kú gbà tí ó fi di jọ́ kèlú ẹ̀ oh my God pọ̀pọ̀ sísìn yẹn ti kọjá bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn òṣèré lọ́mọ rẹ̀ gbogbo àwọn eléré orí ìtàgé yẹn náà pé síbẹ̀ tí wọ́n ṣàìsùn àṣemọ́jú tí gbogbo ẹ̀ ń dún sùn ẹ̀yìn wọ́n sòkò yẹn ayé gbọ́ọ̀rùn mọ́ bóyá lọ́dún yẹn kò lẹ̀ tọ́mọ yẹn náà fi fàyè lẹ̀ pẹ̀lú tẹ́ ọmọ òṣèré yẹn tó ìfàyè lẹ̀ torí gbogbo ìgbà tí bàbá ń ṣàìsàn èmi ò tiẹ̀ mọ̀ pọ́mọ rẹ̀ lọ́mọ tá à ń wí òun ó lọ́mọ tó lókìkí tó bí eléyìí ni ìyá jẹ bàbá rẹ̀ lójú ikú ó tí mò ń sọ fún ọ ni pé celebrate ẹni tó yẹ kó celebrate ẹ̀ láàyè má celebrate òkú oore tó fẹ́ ṣe nígbà tẹ́ni nǹkan ó lè sọ pé thank you kí sígbà tó ti lọ tán ó gbàdúrà lórúkọ Jésù ẹni yẹni ẹ̀yẹ ló jẹ́ amen. kí n tó dákẹ́ Jósẹ́bà ó ní ipa pàtàkì tó kó nínú ètò Ọlọ́run fún ìran rẹ̀ nípasẹ̀ ìgboyà rẹ̀ tó ní àti ọkàn àyàn àti ọkàn ìfẹ́ rẹ̀ ó pa ìkan nínú ìran Dáfídì ó pamọ́ nípa eléyìí tó jẹ́ pé ibẹ̀ ni Mèsáyà wa Jésù Kristi tó ti jáde wá àwọn èèyàn ibi bíi ti Ataláyà wọ́n á fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run ò lè ṣe kó má gbé àwọn èèyàn bíi Jósẹ́bà dìde àwọn èèyàn bíi Ataláyà wọ́n á fẹ́ pa láìnéjì tọlọ́run run kí ló dé táwọn Boko Haram wọ́n fi mímí kà wọ́n fẹ́ pa láìnéjì ti Ọlọ́run tí ń bẹ Nàìjíríà run ni ohun tó jẹ́ ti ìlànà Olúwa wọ́n fẹ́ parun kí wọ́n má bàa gbórúkọ Olúwa mọ́ ṣùgbọ́n Psalm 2 sọ wípé àwọn ọba ayé kẹsẹ̀ jọ sí Olúwa àti sí ẹni àmì òróró rẹ̀ pé ẹ jẹ́ á fa ìdè wọn já oníṣùgbọ́n ẹni tó jókòó lọ́run kí ló ní yóò ṣe yóò rẹ́rìn wọn yóò sì yọ sùtì sí wọn
yóò fi hàn sí yẹ̀yẹ́ pé ẹ̀yin ẹ kéré. Atalaya ló dúró bí àwọn Boko Haram àti Asmen nísìn. Ọlọ́run ti sọ fún Dáfídì pé a ò ní fẹ́ irú ọmọ rẹ̀ kù lórí ìtẹ́ ìjọba, ṣùgbọ́n òun fẹ́, Atalaya fẹ́ kó mọ̀ sí ní tó jọ mọ́ títí Dáfídì lórí ìtẹ́ mọ́. Ṣùgbọ́n Ọlọ́run ló Jehoṣeba tó nawọ́ ọ̀tún rẹ̀ sókè. Olúwa gbé àwọn èèyàn bíi Jehoṣeba dìde fún ògo orúkọ rẹ nínú ayé mi. Olúwa gbé àwọn èèyàn bíi Jehoṣeba dìde fún ògo orúkọ rẹ fún ìjọ Ọlọ́run lórílẹ̀‐èdè yìí àti ní gbogbo àgbáyé. Kí orúkọ rẹ nìkan lè máa jẹ́ àyìn lógo títí láéláé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. O nílò àwọn èèyàn bíi Jehoṣeba, èmi náà nílò àwọn èèyàn bíi Jehoṣeba tí ó jẹ́ kífẹ́ Ọlọ́run ó ṣe kẹ́ni tí ó jẹ́ kó ṣẹ. A sì nílò àwọn èèyàn bíi Jehoada. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò gbé wọn dìde fún wa lẹ́nìkọ̀ọ̀kan àti lápapọ̀ wa gẹ́gẹ́ bí Kristẹni. Ọlọ́run yóò gbé àwọn èèyàn bíi Jehoṣeba àtàwọn èèyàn bíi Jehoada dìde fún wa tí yóò jà fún orúkọ Olúwa nínú ayé wa. Bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù, ní orúkọ Jésù Kristi Olúwa wa.